bàbá wa dẹ́rù bẹ̀rẹ̀ bàbá wa dẹ́rù fàgbà bàbá wa dẹ́rù sẹ́ńtà sẹ́ńtà ẹ̀ náwó sí ẹ̀ lọ ẹ̀ lọ kí wọ́n staff supreme headquarter Aliyama àti bàbá wa máa lẹ́gbẹ́ sí Idris Harun àti àdínà lèyí bàbá wa sí ní sàárẹ̀ ọ̀wá dá padà wá. bàbá ìmáàmù kí ìmọ̀ ọ̀gbọ́n ọ̀dọ́ sọ́rí ẹ̀fọ́ ọkàn kọ́nà ìjọ láì paríkà gẹ́gẹ́ bí àdúrà tẹ̀sẹ̀ ní oní ẹ̀mí ìmí kúkú. bàbá wa tó Jamal bàbá wa bá ń dọ́mọ̀ ya bàbá alájọ rẹ gbogbo àgbà àmẹ́ o. bàbá wa lẹ́gbẹ̀ẹ́ máa ń ṣírò ọmọ gèrè ẹ̀dùn àtúntò ìfọ̀n náà bàbá wa dá àmánà lórí ṣírò ọmọ gèrè dá àmánà fúnẹ́ alájà wa wọ ilé wa alájà kálà ẹnna wọ́n sọ ọ́ dọ́là ìgbà wọ ìyá wa ọ́fíìsà kó lára wọn kó wájú wọn wọ́n kó wájú wọn ẹ̀kọ́ lẹ́yìn wọn ẹ̀ má lẹ́yìn wọn. Láàrin ó bẹ̀rẹ̀ ní sìn ọmọ mọ́kàmọ́ ó tẹ̀ wájú ẹ̀ wọ́n kò ṣe wọ́n mọ̀ ọmọ mọ́kàmọ́ ó ní wájú yìí. Láàrin ó bẹ̀rẹ̀ láàrin ó bẹ̀rẹ̀ ní sìn. Bàbá wa Fàkíkò ni wọ́n àdínísà rẹ̀ àwọn wọ́n gbé láàrin àmọ́ wọ́n ní olùrànlọ́wọ́ ó tẹ̀lé àdògẹ́rẹ́ ògẹ́yìn ó tẹ̀lé dáwọ́ gàbà. Nígbà tí kò wá di ìwẹ̀ òfò tán. Bàbá wa Wàsírí Rèsé jagunmọ́lù gbogbo gbàjà Wàsírí Rèsé bàbá ló fún un léèyàn bàbá ló fún un ní Wàsírí Rèsé jagunmọ́lù ti gbàjà arókundádé tìlú Èkó bàbá ọba Tọ̀fà àkáǹtì tó wà lẹ́yìn gbogbo àkáǹtì lẹ́yìn. A ti bẹ̀rẹ̀ sí wọ ẹ̀wù fún bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin ẹgbẹ́ aláwọ̀ fún mọ́lẹ̀ mẹ́rin ó nìyẹn. Àkáǹtì tó ó kọ̀ ní ọ̀gbọ́dọ̀ sí mẹ́rin Abdulrahim Murtala lọ́wọ́ àmì ìjọba ti tọ́ra àwọn ẹ̀dá padà. Abdulrahim Murtala lọ́wọ́ àmì láwà ní ti bẹ̀rẹ̀ fún bàbá wa ìmáàmù àgbà gbogbo Ìlọrin. Àwọn èèyàn ńláńláńlá wọ́n wà ní jòkó ní wọ́n wá wítínẹ́sì ìwé láàrin bàbá wa ìmáàmù àgbà gbogbo Ìlọrin. Bàbá wa Sheikh Muhammad Bashir Dasuki ìmáàmù Fúlàní. Lára ní ti bẹ̀rẹ̀ wọ́n ti wọ ẹ̀wọ́ oyè fún bàbá ìnáwó àgbà bàbá wa deputy governor ti Kwara State. Wàkìlì Ndèyí gàṣẹ́kà wàkìlì Ndèyí. Ada dua kili ini. Dah jaga kili ini. Dah jaga di bawah dah kunci. Betul ni tidak. Zona ba. Mungkin ada dah kembali mam. Cukup jadi. Cukup zona. Dah jaga kili ini. Dah jaga kili ini. Dah jaga kili ini. Dah jaga kili ini. Abawa
deputy governor fún gbogbo Kwara State wà ní ìjókòó. Bàbá wa Grant Kadi fún gbogbo Kwara State ọlọ́dún justice Abdulaziz Tamadin wọ́n wà ní ìjókòó. Bàbá wa chairman wa ọ̀gá wa Ìlọrin West Honourable Ladan chairman Ìlọrin West executive chairman Ìlọrin West wọ́n wà ní ìjókòó. Bàbá wa Zanangeri wọ́n wà ní ìjókòó. Bàbá wa Engineer Sad Degore wọ́n wà ní ìjókòó. Bàbá wa kábíyèsí onímọ̀súdọ̀ ti mọ̀súdọ̀ wọ́n wà ní ìjókòó. Bàbá wa kábíyèsí gbàmọ́ ẹni jíbọ̀ ọjà wọ́n wà ní ìjókòó. Megriman Kùlíyàngèrì wọ́n wà ní ìjókòó. Bàbá wa Megriman Siro Mangeri wọ́n wà ní ìjókòó. Megriman Dá Amanangeri wọ́n wà ní ìjókòó. Barista olórí ẹgbẹ́ wọ́n wà ní ìjókòó. Barista olórí ẹgbẹ́ Megriman Dá Amanafune wọ́n wà ní ìjókòó. Kábíyèsí ọba Bànúmákìrẹ kábíyèsí ọba Adékú ọ̀nàmì bàbá wa máa ń jókòó. Táwa ní ti bẹ̀rẹ̀ báyìí kò sì ní pẹ́ńtà àlà àti lo 10 minutes nínú 30 minutes tàbẹ́lú pẹ̀lú gbọ́rọ̀ olórí ẹgbẹ́ ní ìlú 30 minutes. Gbogbo àwọn tí ẹ tẹ̀lé àwa wa ìmọ̀wá àgbà wa ẹ máa rúra torí àwọn ẹrú ọba onílọ̀dá sí wa a gbọ́dọ̀ gbá. Bẹ́ẹ̀ ni àbá àdéhùn náà di kámẹ́rà ẹ̀ sọ̀rọ̀ àbá sí ẹ̀ kàn wà ní àwọn àga ló wà ní. Dr. Murtala. Ẹ lè rí ọ àbí ẹ ní èyí tí bẹ́ẹ̀ lọ́wọ́ ní àwọn ìdíje ọgbà ẹ̀mú wa àti wa ní kùsù mọ̀ wa àti dà. Ayi bẹ́ẹ̀ lò bí báwo kò jẹ́ wá bẹ́ẹ̀ lò. Láwàní ti bẹ̀rẹ̀ kí a tó wọnú láwàní àwọn méjì kan fẹ́ ká akọ́kọ́ kà ká tó bẹ̀rẹ̀ láwàní àtúntà bàbá wa lè kí ló tí o mọ̀ jùlọ ní one 250,000 naira. Bàbá wa dákà máa nà wọ́n 250,000 naira. Owó tí wọ́n ní ló wà ká tẹ́lẹ̀ oòrùn àtúntà. Bàbá wa tí o mọ̀ 250. Bàbá wa dákà máa nà 250,000. Àmọ̀ tó mílíọ̀nù kó. Ìwọ̀n àwọn ìbá ti tẹ́lẹ̀ oòrùn. Láàrin bẹ̀rẹ̀.
àyà tó balẹ̀ tó dáta ní òkúta ìhà òkúta wọn lọ́sí abẹ́rẹ́ tí a yẹ kó fún yẹ ní bá náà ní ìbẹ̀rẹ̀ òkú sí ní àwàdà àbáyé bẹ̀rẹ̀ wọn. Wọ́n dá àwọn ọ̀gá tó ń gómìnà yìí wọ́n kó sí ọ̀gá ìlú rẹ̀ láì pẹ́ ìbí síbi rẹ̀. Barka da zuwa ciro magani, sai da barinka.
Ọlátúndé mo ra ọ̀fà Ọlátúndé lọ́rí lákọ̀fà ọ̀dọ́ ìlú 200,000 naira. Àwọn ìlú ọ̀pọ̀ ọ̀fà ní yóò fún wa ọ̀fà ní ìlú ní ìlú. Kìrìsìtì ọlọ́fà sáàmà ní kọ́mítì imam gómìnà imam aláàjì wa ti dìbò lò fún olóògbé ilé kan 100,000 naira. Bàbá wa Mufti Bèrí Mufti Bíyàn Sheikh Suleiman Farouk Al-Miskin Bilal OON Tẹ́kí Ìhàwìyá wọ́n mú owó tó pọ̀ wá 500,000 ẹ̀sùn àgbẹ̀wò ní ìlú. Wọ́n ní ilé ìwà mílíọ̀nù rẹ̀ àwọn Mufti Bèrí wà mílíọ̀nù rẹ̀ wọ́n mú ọmọ ilé ìwà mílíọ̀nù rẹ̀ Mori àkáǹtì ibi kúrò. Ó ti wọlé. Mufti Bíyàn.
mílíọ̀nù yẹn tó fọ́ àgbàdàgbà sí i. Bàbá wa ìmọ̀mù wa alákàṣẹ́ owó ti wọlé $50,000. Bẹ́ẹ̀ni ìmọ̀mù alákàṣẹ́ ó ṣe lọ́wọ́ $50,000 lọ́wọ́lé. Ẹ̀rọ ìlú Nàìjíríà tẹ́lẹ̀ ní ọ̀nà Ghana ń lò. Ẹjẹ́ bọ́ sí ẹgbẹ́ bó ti bẹ́ sí.
billion. Yes.